lókun lẹ́ṣin Ọlọ́run ìyanu. Ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́run tó dàbí ẹni tó rọ̀ bí òwe, àgbàlá rẹ̀ kìkì yìnyín. Ọlọ́run láṣọ, ogun láṣọ ìlẹ̀kẹ̀. Ẹ kú dédé àkókò yìí. Lókun lẹ́ṣin Ọlọ́run ìyanu. Jákèjádò ibi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá. Bí òwe, Ẹ káàbọ̀ sí ìkànnì ara kìkì yìnyín. tó wà lórí ayélujára. Àwọn láṣọ, ogun láṣọ ìlẹ̀kẹ̀. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn, Ìjì lókun lẹ́ṣin Ọlọ́run ìkànnì yìí ó ń gbà wọ́ọ̀dù lọ́wọ́ àjọ kan tí ò fara ti ìjọba gbogbo àgbáyé pátá ló mọ̀. NGO tá a mọ̀ sí Naija la wà. Àwọn sábọ̀ yìí rẹ̀ ó ń ṣe ráńgá dédé. Àgbàlá rẹ̀ kìkì yìí. A kú iṣẹ́ a kú àtàárọ̀. Ẹ̀yin ti Canada, bàbá náà fọ lọ́rọ̀ ọ̀tùnú lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí o. Mo ṣe ọ́ ní kábíyèsí. Ẹ̀yin ti London, Mo wá rírì fún Ọlọ́run ìyanu. ẹ̀yin ti Amẹ́ríkà, Faransé, Tó dàbí ẹni tó rọ̀ bí òwe. Saudi Arabia, Bí òwe. Àgbàlá rẹ̀ kìkì yìí. ẹ̀yin ti Dubai, Ghana, Ogun láṣọ ìlẹ̀kẹ̀. Ìjì lókun lẹ́ṣin Ọlọ́run ìyanu. àkànṣe lòtò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Ọmọ ṣùgbọ́n fún wa. Àkànṣe ni ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Ẹlẹ́dùnmarè mo gbé ọ̀gá. Ìjọ Love of Christ Global Bible Church, ilé ìjọsìn bàbá Love gbogbo àgbáyé pátá ló mọ̀ pé ilé ìjọsìn kan wà ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá Love Olúwa ìwọ ni. wòlíì àgbáyé ni Prophet Ọlábọ̀dé Ọdúnayọ̀ ọ̀lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn. Àgbàlá rẹ̀ kìkì yìí. Ẹ̀yin tẹ́ wà lórí pílátífọ̀mù Prince FM Radio, Ẹ ò gbọ̀ngà. ẹ máa gbóhùn bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú báyìí. Ìbàlẹ̀ fún wa. Àṣírí ayé kan ni bàbá fẹ́ tú. Bí òwe. Bàbá ti wà nínú ògo. Rẹ̀ kìkì yìí. Ọba Àwa tẹ́ ń wò lórí agbágbé yìí, tí ló kára bí ajere. a wà lọ́pọ̀ òlò nígbà yẹn. Wá rírì fún Ọlọ́run ìyanu. Bàbá ẹ̀ tún wà nínú ògòdè nídọ̀la. Bí ẹni tó rọ̀ bí òwe. Àṣírí ayé ni bàbá fẹ́ tú lórí ètò. Kìkì yìí. Fọwọ́ kàn mí lápẹ́ ètò yìí. Ọlọ́run láṣọ, ogun láṣọ ìlẹ̀kẹ̀. Ẹ máa láǹfààní àti pè wọlé. Lókun lẹ́ṣin Ọlọ́run ìyanu. Ẹ pè wọlé lórí ètò live. Bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú, ẹ kú dédé àkókò yìí sà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí Prince FM, ẹ kú dédé àkókò yìí. Àdúpẹ́. Ọ̀rọ̀ jáde bí ẹ̀ ń ta fún ní oore ọ̀fẹ́ kíbíkíbi tó ti gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, iná ayé ò ní jó ẹ, Àmín Jésù. ó máa ráàánú gbà. Àmín Jésù. Ètò yìí máa yí ayé ẹ padà sí rere. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú, láì lẹ́jà bákan nínú. Tẹ́ ẹ bá ti dákọ̀ Bàbá Love lórí agbágbé, Wá sọ wípé ẹ ṣe lórí ọ̀rọ̀ mi. gbogbo àgbáyé ti mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run alààyè Ọmọ tó kalẹ̀ tó kọ̀rọ̀. tó ti wà ní ògo látànádé nídọ̀lá ni bàbá. Bí ẹ bá dérò. Tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ti gbọ́wọ́ bàbá yìí ṣẹ̀. Ọkọ ayé mi o. Èmi gan ti darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí lóko ọdún mẹ́wàá. Bàbá mi. Àìmọye iṣẹ́ ìránṣẹ́. Ọkọ òkú. Iṣẹ́ mi iṣẹ́ ìyanu tí Ọlọ́run aṣẹ̀dá ti gbọ́wọ́ bàbá yìí ṣe. Ìjà lọ. Borí ẹni sọ. Ṣùgbọ́n tá a lè láǹfààní àti sọ lórí àwọn ìkànnì tó wà lórí ẹyin tá a mọ̀ sí terrestrial radio. Mo mọ rírì rẹ̀. Ṣùgbọ́n aláǹfààní àti sọ lórí ìkànnì tá a wà yìí, ìyẹn Prince FM radio. Wá sọ wípé ẹ ṣe lórí ọ̀rọ̀ mi. Mo láyọ̀ láti sọ fún wa pé kò tí ì ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ìránṣẹ́ mi wọ́n máa ṣe tó bá tó àkókò kan tí Ọlọ́run aṣẹ̀dá ò tí ì gbọ́wọ́ Bàbá Love ọlọ́rọ̀ ọ̀tùnú ṣe nínú ayé. Bàbá Love ẹ fún wa ládùúrà. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀dá alààyè tó ń gbọ́ ètò yìí tó dẹ̀ ń wo ètò yìí, ọ̀rọ̀ jáde síbi tó ti gbọ́ mi.
o máa rí àánú gbà. àmì Jésù. ayé ẹ̀ máa mẹ́rin jáde. àmì Jésù. o dẹ̀ máa ní ọpẹ́. àmì Jésù. Jésù Olúwa wa. àmì 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 lórúkọ Jésù. bàbá náà fọlọ́rọ̀ tùnú kí ni Olúwa sọ pé kẹ́ fi ṣí wa lójú ẹ̀mí lórí ètò ní déédéé àkókò yìí. ẹ ṣe olóòtú ó ní agbára pẹ̀lú ìbéèrè. torí ká tó wo orí àgbàgbé bàbá ẹ sọ gbólóhùn kan ẹ sọ̀rọ̀ nípa olóore bàbá kábíyèsí Ọlọ́run ẹ sọ̀rọ̀ nípa ẹ sọ̀rọ̀ nípa aláàánú àti olùrànlọ́wọ́. Ọlọ́run tó dàbí ẹ̀dùn tó rọ̀ bí òwe àgbàlá rẹ̀ kì í rí ilé ọ̀rọ̀ lọ́wọ́ lọ́ṣọ́ ogun lọ́ṣọ́ ìlẹ́kẹ̀. adúpẹ́ kò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣe báyìí lórí ètò bàbá náà fọlọ́rọ̀ tùnú kí lẹ ní fún wa. ẹ ṣe mẹ́ta lọ́kan tí ológo ọmọ tó nílò láyé. mẹ́ta lọ́kan tí ológo ọmọ nílò láyé. ológo ọmọ nílò láyé. gbogbo èèyàn ló rẹrù ògo wáyé kò sẹ́ni tá a dá tògótògó. kábíyèsí. ṣùgbọ́n tá a bá pàdé àwọn mẹ́ta lọ́kan yìí ó ṣeéṣe kógo yẹ kó mẹ́hẹ. ó ṣe kógo yẹ kó mọ́ fọhùn lókè èèpẹ̀. kábíyèsí Ọlọ́run. ogunlọ́gọ̀ ló wáyé bẹ́ẹ̀ kó tó padà bẹ́ẹ̀ tó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní ipa. ìwọ tó ń gbọ́ mi lónìí ò ní wáyé bẹ́ẹ̀. àmì Jésù. wàá rí ògo ayé rẹ lò. àmì Jésù. ní orúkọ Jésù. àmì. mo wá fẹ́ mẹ́nuba mẹ́ta lọ́kan tí ológo ọmọ nílò tí bá ń yànnà náà ó máa yé wa dáadáa. a ti mọ̀ pé mẹ́ta lọ́kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti bí ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ sọ yìí òun ni mo fi pè ní mẹ́ta lọ́kan tí ológo ọmọ ènìyàn nílò. nínú ayé. nínú ayé ohun àkọ́kọ́ ni mo pè ní aláàánú tó jẹ́ baba. aláàánú baba. aláàánú tó jẹ́ baba. ìkejì ni mo pè ní olùrànlọ́wọ́ tó jẹ́ ọmọ. kábíyèsí Ọlọ́run. olùrànlọ́wọ́ tó jẹ́ ọmọ. ìkẹta ni mo pè ní olóore tó jẹ́ ẹ̀mí mímọ́. olóore tó jẹ́ ẹ̀mí mímọ́. olóore tó jẹ́ ẹ̀mí mímọ́. kábíyèsí Ọlọ́run. mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí ni mo nílò ìwọ tó ń gbọ́ mi ó nílò Amẹ́ríkà ló wà Canada ló wà ibi tó ti ń gbọ́ ètò yìí láì sí àwọn mẹ́ta yìí. olóore. ikú ẹ̀sán ayé ẹni ò lè báláǹsì. kò lè báláǹsì. kò lè báláǹsì rárá. àwọn mẹ́ta yìí ló nílò fún ìrìn àjò ayé rẹ. o gbé àpótí òṣèlú ni tó o bá rí wọn o ò lè rókè gùn. kábíyèsí Ọlọ́run.